Àkójúmọ́ àkúgbà gbogbo. Ẹ káàbọ̀ sórí ètò wa ìrìnyẹ̀ láṣọ ara mi. Àlájà wa Hájára àwọn ẹ̀yọ́ wà ní orí ètò kí ẹ mọ̀ bá wa kálọ. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ọba tó lọ pẹ́ la gbọ́ pẹ́ fún. Ọba àná, ọba òní, ọba títí láéláé. Àwa tààrà ọpẹ́ tá a dá sọ́dọ̀ Ọlọ́run àfi kí gbogbo àwọn bàbá wa nínú ilé. A kí gbogbo àwọn màmá wa nínú ilé. A káwọn àbúrò wa, àwọn ẹ̀gbọ́n wa. A kí gbogbo àwọn àfa àwọn àlèwúlà máa àfọlọ́run kì í àfànábí ọ̀rẹ́ kì í. A kí wa ní kíkí tí ò ní sú wa ní ayé tá a fi pàdé lọ́la àlìkíyámà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ọba tó tó tawájí lọ́jọ́ tòní. Èyí tá a fẹ́ bá wa sọ lọ́jọ́ tòní, ẹ bá wa wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ mọ̀ bá wa ká lọ. Nípa ọ̀ṣọ́ fóbìnrin àti ọ̀ṣọ́ fọ́kùnrin. Láwọn múra lérí ọ̀ṣọ́ tá a máa ń lò nínú ìgbé ayé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Àwọn kan bẹ tá à ń lò tó bófin mu, àwọn kan bẹ tí ọ̀bá gbà mu. Àwọn kan bẹ tó ṣe déédéé ẹ̀sìn, àwọn kan bẹ tó jẹ́ pé àṣà ni. Àti àṣà àtẹ̀sìn méjèèjì wọnú ara wọn ni. Èyí tó jẹ́ bíi tàṣà, á ti mọ̀ pé àyè àṣà òun là á lo eléyìí. Èyí ó jẹ́ bíi ti ẹ̀sìn, á ti mọ̀ pé àyè ẹ̀sìn leléyìí wà fún. Ṣùgbọ́n méjèèjì náà kò wá sí ìtọ́takora wọn o. Gẹ́gẹ́ bá a bá ṣe múra, àti béèyàn ṣe mú, àti bí kálukú ṣe mú, àti bá a ṣe ń lò. Ẹ wo àwọn ìyá wa ń gbà yẹn. Aṣọ tí wọ́n ń ró péńpé ni, ṣùgbọ́n pẹ̀lú péńpé nìna wọ́n fìpáyọ̀ Ọlọ́run ró ń gbà ní. Ìbẹ̀rù Ọlọ́run bẹ lára wọn. Mo rántí pé àwọn kan bẹ tó jẹ́ pé aṣọ péńpé yìí tí wọ́n bá ro wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀, wọ́n pa ẹsẹ̀ méjèèjì papọ̀. Wọ́n wá gbéra wọn lọlẹ̀ lóòró ní léyìí tí ò ní sí pé wọ́n yára débi pé àwọn yóò tẹ̀ rí àléébù ara wọn. Àwọn kan náà tí wọ́n bẹ tí wọ́n múra ń gbà ní aṣọ wọn kan kókósẹ̀. Ìpáyọ̀ Ọlọ́run làwọn náà fi múra ń gbà náà. Ìbẹ̀rù Ọlọ́run bẹ lára wọn, wọ́n tẹ́kùá lérí ìmúra wọn. Léyìí tó jẹ́ pé tí wọ́n bá rọ́ṣọ yìí yóò balẹ̀ dẹ́dẹ́. Ẹ̀wù tí wọ́n wọ̀ yóò sọ̀kalẹ̀, wọn ò ní fàyàlẹ̀, wọn ò ní fẹ̀yìnlẹ̀ débi pé aṣọ ni yóò ṣe déédé, yóò sì fìtì wọn, yóò sì rẹ́múrẹ́mú lára wọn. Ẹ wá wò múra wa lóde òní o. Gbogbo kátókàtó tá à ń wọ̀ àfìbẹ̀rù Ọlọ́run wọ̀ mọ́. Bẹ́lòmí ìbá ti ẹ̀ránṣọ tí wọ́n bá rán tó balẹ̀ fún àwa télọ̀ yìí, wọ́n tún wá bá wa ni pé ó ti pọ̀ jù ká tún gé ebù fáwọn. Léyìí tó jẹ́ pé tómi ìbá dé òde, òun gan ò ráyè jókòó. Àti jókòó yóò dìtìjú torí gbogbo àwọn èèyàn tó wà lóde wọn ò lẹ́nìkan tó fẹ́ wò mọ́ o. Ìmúra òfò tó tọ̀hún mú òun ni wọ́n kálukú ọmọ wò. Ẹni ó lòde gan wọn ò ní rìnà rí mọ́. Ìmúra tí wọ́n mú yẹn òun ni kálukú ọmọ wò lọ. Ẹ wá wo àwọn ọmọ wa láyè sísìn. Wọ́n wọ ṣòkòtò àwọ̀tẹ́lẹ̀ right. Wọ́n wá gbé ṣòkòtò kan sí bẹ́ẹ̀ rẹ́ẹ̀dì àwọ̀tẹ́lẹ̀ nìkan tó á ní jáwọ̀tẹ́lẹ̀ tó dáa. Bẹ́ẹ̀ bá wò mí yọ dọ̀tí níbí. Kódà ẹ fẹ́ lè gbà lára pé kí ló dé, èyí tó fi hàn yìí gan kò jẹun tó tiẹ̀ bójúmu. Omi ò tiẹ̀ wá níwọ̀n kankan sísàlẹ̀ o. Gbogbo bọ́lọ́run ṣe ṣẹ̀dá rẹ̀ palẹ̀ ní òfin rẹ̀ lẹ̀. Gbogbo ohun tọ́lọ́run ní ó pamọ́ ní ìta ní ó gbé sí. Ẹ wá wá àwọn ọmọ wa lóbìnrin náà. Tí wọ́n bá láwọn wọṣọ àfi kí wọ́n yọ gbogbo àyà kalẹ̀. Ohun àlùbáríkà ń bẹ́ẹ̀ tó ọmọ ó mu lọ́jọ́ pé tọmọ bá bẹ̀rẹ̀ sí ní mú. Inú ọmọ ó sì mọ dùn, yóò mọ rẹ́rìn, yóò mọ wá fọwọ́ ralúwẹ̀ lójú, ralúwẹ̀ lẹ́ẹ̀kẹ́. Gbogbo òtìjú ń bẹ́ẹ̀ tó jẹ́ pé téèyàn bá pa á mọ́ tó jẹ́ ohun òtìjú yìí á sì mọ ba lára ọmọ. Kò séyìí tá a pa mọ́mọ́ gbogbo ẹ̀ láfílẹ̀ nísìn.
ìtìjú ti ká ń bẹ́ẹ̀, àrífín wà lórí ẹ̀, ìdọ̀tí wà lórí ẹ̀, ìdààmú wà lórí ẹ̀. Kódà ọmọ mi tí ń bá mu yàn, òun àti ṣètán wọn jọ ń gbẹnu sí lọ́pọ̀ ìkànnà látara àmúra àyà tí kálukú wa mú nísìn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí ohun tí ó invite wọ̀lú. Àwọn àpèlú odù, ìlú odù, gbogbo àwọn ohun tá à mú yìí à ń invite ṣètán ni. Gbogbo nǹkan tá à mú lára nísìn kò sí nǹkan tó bá ti súnà nábì sallallahu alaihi wasallam tó bá mu mọ́. A ti gbé àṣà wa, a ti sọ ọ́ di ẹbọ, a ti sọ ọ́ di àṣà tí ò dáa. Àṣà tá à ń lò nísìn àwọn àṣà tí ò bójúmọ́ ni. Ìmúra wa nísìn ìmúra tí ò nítumọ̀ ni. Ẹ wo àwọn òbí wa nì. Ayé ìgbà tí wọ́n múra, wọ́n wọṣọ àwọ̀tẹ́lẹ̀ kan, wọ́n tún pè kan ní àwọ̀tẹ́lẹ̀ eléèlé tó jẹ́rìsì kejì, wọ́n dáhùn papọ̀ mọ́ kọ́mú ni. Èwo la lò mọ́ nísìn? Àwọ̀tẹ́lẹ̀ bíi mẹ́ta òbí mi ọwọ́ látàtorí kó lè ṣe jùkújùkú, kó dùn rí níta, kóhun ní okún, kó wà lẹ́wà. Ẹ lè mẹ́ni ó ṣẹra ń gbà níyàtọ̀ fẹ́ni tí ò ṣẹra látara àmúra. Torí ẹni ó múra ò tún ní dẹrù kún ara ẹ̀, ṣùgbọ́n ẹni tí ò tóbi òun ó dẹrù kan rẹ̀ yóò lè lé ẹni tó tóbi bá. Tómi bá bẹ̀rẹ̀ sí rìn lọ, egun yájú ni. Ẹ̀rọ lomi hagahàga ní òrì bí akíka. Tómi bá múra kalẹ̀ ẹ sì sáwùdá sí lára láì kú ẹ̀. Tẹ́lòmí bá múra kalẹ̀ fẹ́ bá wò lọ́kùnrin gan, olú yóò sì máa wò pé sédìlé rẹ̀ náà lélẹ́yìí ti jáde. Tẹ́lòmí bá múra kalẹ̀ lọ́kùnrin, èèyàn ò ní fi tọrọ ọmọ, kódà èèyàn ò ní bẹ lọ́hùn. Àbẹ́ni tó tẹ̀ múra tó lu etí, tó fi yẹtí sínú etí, sóhun lápè lọ́mọ gidi. Àbẹ́ni tó múra lọ́kùnrin, tó tún wá dirun, sóhun láwà pè lọ́mọ rẹ̀. Àbọ́kùnrin tó múra tó wá tarun rẹ̀ ń kókó. Tẹ̀ wá ríran àṣà tí wọ́n tẹ̀ wọ́n àtọ́ ń ṣe nísìn. Wọ́n bá ṣètàn múlẹ̀ pín ni. Àwọn àti ṣètàn wọn jọ ń jẹ wọ́n jọ ń mu ni. Torí látijọ́ mo ti dáyé tí wọ́n ti fi èṣù hàn gẹ́gẹ́ bí ẹni ṣètàn. Ìmúra rẹ̀ ọ̀pọ̀ nílùú nísìn táwọn èèyàn mú. Á gbé aṣọ sórí, wọ́n ta kókó ẹ̀. Àìmọye ọmọ tí ń gẹrun nísìn, wọ́n gẹrun apá kan, wọ́n dá apá kan sí ni. Àìmọye irun tó jẹ́ pé yóò fi ti wá ńgbà kan. Ayé ìgbà ni wọ́n pè wọ́n gẹ brọ́dá Joe, wọ́n gẹ fọ́ǹkì, gbogbo ọ̀rọ̀ tí wọ́n gẹ̀ nísìn kò tiẹ̀ nítorí mi ò lóko fún wọn. Ká tó wá pa àwọn ọmọ wa tí wọ́n tiẹ̀ dirun tí wọn ò ní wégèlè. Àbáwọn ọmọ wa tí wọ́n tiẹ̀ wá gbé mẹ́ríkì àti pankéèkì tí wọ́n èkúnjú, òun wọ́n wà ń kùn lé lórí òun náà, èmi ò tiẹ̀ wá rí ìtumọ̀ rẹ̀ hàn. Àwọn ohun tí wọ́n ń wọ̀ tí wọ́n ń kùn lé lórí, èmi ò rí ìtumọ̀ rẹ̀. Bàbá kù pankéèkì irun kan tún bẹ, òun ti abẹ̀bẹ̀, wọ́n tún gbé sójú ni. Wọ́n mọ̀ wá wò bẹ́ẹ̀ yìí ọlọ́run ọ̀sẹ̀ déèyàn, bẹ́ẹ̀ sì ni irun tí wọ́n gbé sójú ló mú ìwò bẹ́ẹ̀ wá. Gbogbo àwọn ìmúra wọ̀nyí ń takò wá. Ká kọ́kọ́ gbé tẹ̀sì kalẹ̀ ná pé àti ẹ̀ sọ nípa ẹ̀sìn pé bọ́yá àti ẹ̀ fi ń sàṣà ọ́ tako àṣà gan. Gbogbo àwọn ìmúra sáàmú yìí ọ́ tako bọ́lọ́run ṣe bùdá wa. Tó lọ́pọ̀lọpọ̀ wa ìhòòhò láàrin láláàmú aláǹwọ̀sọ, aṣọ tá à ń wọ̀ kò bá gbà mú. Bẹ́ẹ̀ bá rọ́mọ míì tó bá jẹ́ wọ́n díá, bó bá ṣe rẹwà tó fàì tó, tọ́lọ́run sì bùkún. Nígbà tẹ́ bá máa rí ìmúra rẹ̀ ó sì tako ẹwà rẹ̀. Bẹ́ẹ̀ bá rí ìyá mi ó ṣe fàì tó, bọ́lọ́run ṣe bùkún tó, tọ́jọ́ pé èèyàn mọ̀ fi tọrọ ìyá, tẹ́ bá rí ìmúra rẹ̀ yóò sì tajẹ, yóò tako ìjẹ́ ìyá rẹ̀. Tẹ́ bá rí ọ̀dọ́ mi tó bá sì múra, ẹ sì mọ̀ fi ọ̀dọ́ mi tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kírú eléyìí ọ̀yà sọ́dọ̀ mi látara àmúra. Níbo làwọn à ń báyé lọ? Ohun tó jẹ́ pé gbogbo òmúra wa yìí, àtẹni tó mu tọ́da, àtẹni tí ó mu tí ọ̀dà, ọjọ́ kan ṣoṣo aṣọ ọ̀pá mẹ́fà náà ni ó gbẹ̀yìn wa. Àwa tá à ń múra nìna àní lè mú níjọ́ náà lọ́hùn. Àwọn kan ni wọ́n múra fún wa gẹ́gẹ́ bí ìmúra ọjọ́ kẹyìn. Kí ló wá dé táwọn àǹdára wa láàmúta ńlá náà sí ara wa lórí ìmúra tí ò nítumọ̀? Gbogbo ìmúra tá à mú agbé ìmúra tó dálẹ̀, ìmúra tí ọ̀wá dá òun la wá ràn mọ́ lásọdàsà. Bẹ́lòmíì bá lóhun wégèlè, ìrun làjì ni ó wà ńlẹ̀. Bẹ́lòmíì bá lóhun wọṣọ, aṣọ kò ní bu ara tán.
ẹlòmíì tó bá tẹ̀ wá pé òun rorò ẹ wá wò bí ó ṣe mọ̀ tu láàrin ọ̀pọ̀ èèyàn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ni ọba débi pẹ́lòmíì ò tiẹ̀ mọ̀ róró mọ́ ẹlòmíì ọ̀mọ gèléwé mọ́ gbogbo àwọn àṣà tí ọ̀dà yìí la wá sọ dàgbà gbogbo àwọn ìmúra tí ọ̀dà yìí la sọ dìmúra àwa múra tó wú èèyàn lórí mọ́ láyé ìgbà kan táwọn ìyá wa bá múra ìwògbà gbéyàwó gbogbo ìgbéyàwó tá à ń ṣe wọn tí wọ́n bá múra wọn lò borí kẹ́kẹ́kẹ́ ni tọ́jà pẹ́ẹ́sì mọ̀ ojú ìyàwó gan díẹ̀díẹ̀ ni ó mọ̀ hàn àbíyàwó tá à ń ṣe ní ìsìta àlòbórí mọ́ rárá ìgbéyàwó tá à ń ṣe ìhòòhò náà là ń ṣe nísìn kò sí ìta àlòbórí fún aláǹlo nẹ́ẹ̀tì tá aláǹlo sì ń takò ara wa gbogbo ọ̀tọ́ ta tó yẹ kọ́kọ́ wọ́ ọmọ lọ mánéjì nínú ilé gbogbo ẹ̀ la fi hàn ọwọ́ adẹ́yìn ìyàwó ẹlòmíín náà tún àpòròchì ìyàwó pọ̀ fún un àwọn à ń pé ìgbéyàwó túká ìmúra ọjọ́ ìgbéyàwó gan mọ́ tako ìgbéyàwó ń gbà míì tọ́jọ́ pé múra nì ọkùnrin mi ò rí ohun tí ń wá káàkiri lára obìnrin yóò wá tako ìgbéyàwó yóò wá tú ìgbéyàwó ká ayé ìgbà kan mo rántí pé àwọn òbí wa wọ́n borí lúlúlú ni ìborí ni ẹ wá wo ohun tí ń jáde látara àborí ní gbogbo ohun tí wọ́n ṣẹ̀dálẹ̀ ń gbà ní àlùbáríkà nǹkan ni ẹ wá wo ohun tá à ń ṣẹ̀dálẹ̀ látara àmúra wa tá à mú jàtijàti rádaràda nísìn ẹ wo ohun tá à ń ṣẹ̀dálẹ̀ àwọn ohun tí ń takò wá làwọn à ń ṣẹ̀dálẹ̀ látara àmúra wa gbogbo àwọn àmúra tá à mú yìí ń takò wá ẹ jẹ́ á chẹ́ǹjì ìmúra wa àwa tá à ń bá múra sí ọ̀dà ẹ jẹ́ á chẹ́ǹjì ìmúra káwọṣọ kọ́ balẹ̀ kò pé wọ́n mọ̀ rí wa léèyàn rè káwẹ́wù kó bo ara kò pé wọ́n mọ̀ rí wa gẹ́gẹ́ bí ọmọlúwàbí káwé gèlè kó bo gbogbo orun kò pé wọ́n mọ̀ rí wa pé àṣèrùn tálà tẹ̀ ṣe fún náà báwọn ọkọ̀ wà ní bàbá délé ká túbọ̀ rí lẹ̀ ká tú gbogbo ẹlẹ̀ káwọn ọkọ̀ ọwọ́ mọ̀ rí ṣe bọ́ sọ ìbọn kan lónìí ni èwo ni ká fi ọ̀sán hàn fún gbogbo ẹni tí ò ní ọ̀sán èwo ni ká fi gbogbo ara hàn fẹ́ni tí ò ní ara èwo ni ká múra ká máa wá fi takọ ọkùnrin ọlọ́kùnrin ń ta látara àmúra ń sì ń da ìgbéyàwó rú látara àmúra ń sì ń kàn fíìsì àwọn ọkùnrin àwa ní sì náà ń pọ̀ ìṣekúṣe ń pọ̀ ìranù ń pọ̀ gbogbo ohun tá à mú lára gbogbo ara obìnrin ìhòhò ni gbogbo òmúra wa a ní láti wà very careful ó yẹ ká múra ní múra sẹ́yìn orí wa tó jẹ́ pé wọ́n mọ̀ eléyìí àbílí ọkọ ni ìmúra wọn díà ọ̀tako wọn díà tẹ̀bí wábi tí ó ṣẹ̀rù ẹ̀ka ni èwo tó ń tabilé kan tóun náà tún múra gẹ́gẹ́ bí wọ́n díà àwọn ọkọ wa la láǹsakọ́ fún gbogbo akọtọ́ bá ṣe sọ́kọ rẹ nínú ilé kódà kó o bọ́ ọlọ́run ṣe dá fọ́kọ rẹ òun ló ní ọ́ from A to Z ta ní bóun ní èwo ni ká mọ múra ká tún mọ fi takọ ọkùnrin ọlọ́kùnrin ta látara àmúra bẹ́lòmíì bá rìn àrìmọ́sánlẹ̀ ni bí tí ń yẹ̀jì káwò bẹ́ẹ̀ ni ọmọ yẹ̀gbọ́n wò wọ́n ti mọ̀ pé ń polówó ọjà ni àwọn ní ọba pè àwọn ní ó pè gẹ́gẹ́ bí ẹni tí ń polówó ọjà oníwọ́n wà nájà ni kò sẹ́ni tí ò ní nájà rẹ̀ aká ọ̀nà afọ́jú ọ̀nà wèrè ọ̀nà dìbòlùgígí ọ̀nà látara ọjà tó ń polówó káàkiri gbogbo àwọn nǹkan wọ̀nyí ń takò wá o àwa obìnrin ẹ jẹ́ ká tọ̀ múra wa mú ẹ jẹ́ ká gbé ìmúra wa àwọn ìyá wa tẹ́lẹ̀ tí wọ́n mú sálùbáríkà fi wọnú ìgbé ayé wọn tí gbogbo ẹ fi ń da tí fi ń jú náà tí fi ń jú sí ẹ jẹ́ ká wọ ọkùnrin ní òmúra gẹ́gẹ́ bí àwọn bàbá wa lánàá ìmúra wọn ó jẹ́ nǹkan tó da tó jẹ́ pé kò sí ẹni tí ó ra àwọn bàbá wa ń gbà ní tólú ò ní kíra pé àwọn bàbá rẹ̀ lélẹ́yìí gbogbo àwọn òmúra nì gbogbo ẹ̀ láti fílẹ̀ o àárí ìmúra tó da kan mú mọ́ gbogbo àwọn àṣà ní àti dàálẹ̀ àwọn àǹkóná àṣà tí ọ̀dà ayé náà wà bá wa dá sí àṣà tí ọ̀dà gbogbo ìgbé ayé táwọn àlò ìgbé ayé tó wà lè kòkòkò ni kò wá sí dẹ́kùndẹ̀ra kan nínú ìgbé ayé mọ́ látara àwọn ìmúra tọ́lọ́run lóhùn ọ̀fẹ́ táàfin tako ẹ̀sìn táàtún àfin tako àṣà ìmúra wa ń tako ẹ̀sìn nítorí à ń tako àṣà dánṣẹ́ torí bàbá lálásà ni bẹ́ẹ̀ kọ́ lásà múra ẹ̀ àwọn ìmúra àṣà àgbà kan ìbẹ̀rù ọlọ́run wọn fi mú àmúra àṣà sísìn àkàn fi ń tako ọlọ́run ni a fi ń tako àṣà ni àtẹ̀lé súnà kankan mọ́ báyìí gbogbo tí kálukú ṣe kálukú kàn ń hùwà rẹ̀ bó ṣe wù ú ni kálukú múra bó ṣe wù ú
léyìí tọ́lọ́run sì ń bínú sí wa gbogbo ara àbínú ní àwọn àfihàn nǹkan tí ọ̀dà o látara àmúra àwọn ọmọ àlùbáríkà gan wáyé mọ́ látara àmúra kò sí dùnú kan láàrin ilé ọkọ mọ́ látara àmúra àárín ìyá àtọmọ gan ò dùn mọ́ látara àmúra àárín ẹbí àtẹbí gan kò ṣe déédé látara àmúra ọkọ àtìyàwó gan ọ̀gbádùn ara wọn mọ́ nínú ilé látara àmúra ọmọ ọ̀gbádùn ìyá ọ̀gbádùn ọmọ bàbá ọ̀gbádùn ọmọ ní ọ̀gbádùn bàbá látara àmúra torí àwọn ìmúra tá à ń takò nǹkan àrímúra tọmọ mú tí bàbá sì kọlù látara àmúra yìí ìmúra mi ìkọ̀ǹfìsì bàbá gan sọmọ ìmúra mi ìkọ̀ǹfìsì ẹ̀gbọ́n sábúrò àwọn afọ àwọn ìmúra yìí à ń fi dá wàhálà lẹ̀ ni èmi wá fà lọ ọlọ́ọ̀bẹ lọ́hùn mo fi títóbi ọlọ́ọ̀bẹ lọ́hùn mo fà ìrí ọlọ́ọ̀bẹ lọ́hùn kọ́ dákun kọ́ sẹ̀wárọ̀ kí gbogbo owó lè gbàgbọ́ yé ká lè bà débi tá à ń lọ kọ́lọ́hún odó ti gbogbo wa o Allahumma àmín. ẹ ṣé àlájà wa àdúpẹ́ àdúpẹ̀kẹ́ fún ní ìparí àwọn fẹ́ bi yín nípa pé ọ̀nà wo ni obìnrin tún lè gbà múra léyìí tó jẹ́ pé yóò fi ìfẹ́ rinlẹ̀ ní ọkàn ọkọ rẹ̀ abẹ́kẹ̀ bá wà jẹ̀nù náà díẹ̀. Alhamdulilayi. àwọn oge owó ẹ̀pẹ̀lẹ́ àwọn oge owó làwọn ìyá wọn ń ṣe nígbàdí òye ìgbà orí tàbá wò yín báyìí ń ṣe á rí pé kùtì tọ́ kankan ọlọ́run sì ní kí ẹwà ọlọ́run jáde lára yín. Jẹ́ ọ̀nà ìdálé báwa gba àwọn obìnrin nímọ̀ rẹ̀ tó yẹ pé àwọn oge tó ń ṣe lénìí táwọn òyìnbó wọn lọkùnrin ó sì fẹ́ wọn tí wọ́n fi mọ̀ pé àṣẹ bàtàlì ẹ bá wà sọ àwọn àti pọ́lẹ̀ wo ni wọ́n lè gbà láti fi bá àwọn ọkọ wọn. ìmúra tí àwọn èèyàn mú nísìn kódà òun gangan ní jẹ́ kí ìfẹ́ ó tètè tán kákùntè kákunjú òun kọ́ léèyàn fi fàn án ọlọ́run kàn dá ẹwà fúnra ẹ̀ ni láì múra ẹlòmíì olúwi ó sì fẹ́ lè mọ̀ fẹ́ kọrún jẹ ọlọ́run ló dá ẹwà èyí tá à ń gbé káàkiri à ń bù rẹ wà ní kódà èmi ò tiẹ̀ rí ẹwà torí fèsì ẹlòmíì tí wọ́n bá gbé mẹ́ríkèèlé lórí èèyàn wá rò pé bóyá èrè kínsuwè kan lójókòó ni léyìí tí ò tiẹ̀ ní ẹwà tí ń bẹ lára rẹ̀ dáa ju ẹwà tí wọ́n ń fún ẹlòmíì lọ. àwọn ìmúra yìí kó èsè pé náà lẹ́wà o tọ́lọ́run bá búyàn lẹ́wà olúwi ó lò kódà kéèyàn wọṣọ káṣọ ni ó ya mọ́yàn lára ẹwà ni ó sì jáde látara aṣọ náà. wàlákàrà kéèyàn ó múra jákujàku níjọ́ náà ẹwà yẹn ó tún á jáde látara àmúra wọn tọ́jẹ́ pé bùbọ́ ọ̀tọ̀ gèlè ọ̀tọ̀ ẹ̀wù ọ̀tọ̀ ni ṣùgbọ́n àwọn ìmúra sáà mú níṣẹ́ láwọn òpó bọ́yá náà làwọn ọkọ wá fi nífẹ̀ẹ́ wa ẹnìkan ṣègbéyàwó ńjọ́ kan mo wá rí lórí Facebook ìmúra rẹ̀ ìgbé ọmọ padà rí wọn sí ẹni tó ń ṣègbéyàwó fọ́tò tí mò ń rí sóhun náà làwòrán tó sì wà lérí ìjókòó yìí ó lóhun náà nìta kí lọkọ rẹ wá rí lára rẹ tó fi ń gbà ní torí ẹwà tó wà níjọ́ ìgbéyàwó yìí tó bá jẹ́ pé náà lọkọ rẹ rí àkíkà ó tó kówó lé ṣùgbọ́n wà sẹ́mi rí lérí ìjókòó yìí ó burẹ́ wà kèsèrú ẹwà tọkọ rẹ tó fẹ́ yìí tó yẹ kó fẹ́ dájúdájú ẹwà ajọ́ náà tó lò ó fi takò ọkọ ni torọ́ kó tún padà wárú ẹwà níta tí ó fẹ́ ìwọ tó múra nímúra bó ṣe múra yìí ìmúra ọjọ́ ìgbéyàwó rẹ̀ ó wá tako ìmúra tó wá jẹ ọjọ́ tó nǹkan lò lọ́jọ́ lásán lọ ká múra dáadáa òun kọ́ léèyàn fi nífẹ̀ẹ́ lọ́dọ̀ ọkọ ìfẹ́ dádúró ìmúra dádúró ni ẹwà ń bẹ́nu ìmúra ń bẹ́nu ẹwà ṣùgbọ́n àìmọye ìmúra tẹ́lòmíì mú tí ò tiẹ̀ bójú mu rárá ọkùnrin ní náà òun náà tún wá múra òun náà tún mọ lọ fún àwọn pankéèkì yìí èmi ọmọ kọkùnrin náà tún ṣe bí obìnrin láwọn ìmúra tí tako ìmúra ọ̀ṣọ́ tí ẹlòmíì ló ọ̀tako kọ́kọ́ onífẹ̀ẹ́ rẹ̀ á wá torí ìgbádùn ọjọ́ kan á wá ba gbogbo ìgbádùn ọjọ́ ayé á fi bàjẹ́ eléyìí ọ̀kanra wọn rárá ọlọ́run dá ìwà lọ́tọ̀ ọ̀dà àmúra lọ́tọ̀ ni
àìmọye ni ọ̀dà tó bá múra tí ó sì burẹ́wà látara pé ìmúra rẹ̀ àìwámọye ẹni tí ọ̀dà tó bá múra yóò sì wá dáa látara pé kò burẹ́wà àwọn méjèèjì ọ̀jọ̀ra wọn Ọlọ́run ló dá ìwà. Àdúpẹ́ pẹ́ òkun. Lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ní àìsí mẹ́ẹ̀ ní àìbáwọn dá sí. Lórí ọ̀gbẹ́ tí wọ́n wo ètò wa láti òwúrọ̀ yóò wò pé àbí kò sí àgbáyé lórí ètò lẹ́yìn ni àgbáyé wà ń bẹ̀. Ṣùgbọ́n wọ́n ní bó bá ṣe wu tó bá wù aláyà òun ni wọ́n fi àìdá ẹ bá sì wo aṣọ tí aláyà wà àti aṣọ àgbáyé tí ìwà ti pé wọ́n ti ojú lọ́gbọ̀n ọdún tí. ń bọ̀ jẹ́ fọmọ bíbí ẹni. Sọ ẹ pé ìmúra ní ìjọra wọn lé ọmọ ènìyàn ò bóyá àbí ọkọ àtìyàwó ló wà ní orí ètò lẹ́yìn. tó àgbáyé kí ni ohun tí ẹ rí sí ètò wa lẹ́yìn gẹ́gẹ́ bá ṣe ń sọ̀bọ̀ látàárọ̀ pé àǹfààní ìmúra ní ọ̀dẹ̀ ọkọ àti ní àárín àdúgbò ọ̀nà wo ní gbà tún lè ṣe ọ̀nà wo ló sì ń gbà dàlẹ́wò láàrin ìṣẹ́jú kan sí méjì ẹ̀kọ́ àdáṣètò. Adúpẹ́ fún Ọlọ́run àti gbogbo ẹ̀yà ara ilé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa Ọlọ́run ò ní jẹ́ ká súra wa. Orí ètò náà láwà ètò ènìyàn ní aṣọ ara mi. Ẹ rí i pé ètò wa ó fẹ́ bá ènìyàn ní aṣọ ara mi. Ìmúra nínú ẹ̀sìn gbogbo ẹ̀sìn tá à ń sìn pátá kò sí èyí tí ò bá ìmúra mu níbẹ̀, kò sí èyí tó ní ká dọ̀tí, kò sí èyí tó ní ká má múra dáadáa. Ní ayé òde òní bí táyé jẹ́ ń bá lọ yìí, obìnrin tó bá ti ní ìwọ ò lè múra, inú ìdọ̀tí lọ wà, kò sí bó ṣe kò sọ́gbọ́n tó fẹ́ dá, ọkọ rẹ̀ ọ̀fẹ́ lómi ìta. Torí because bí àwọn ń ṣe ń múra níta tí wọ́n bá ti lè múra dáadáa, kéèyàn ó múra dáadáa, kéèyàn ó dùn rí, kéèyàn ó dùn wò, iná lọ bá ìgbà mu lóde òní, káwọn èèyàn sì rí ọ gẹ́gẹ́ bí ọmọlúàbí, kó múra ọmọlúàbí, kó múra bí àṣà ṣe ní ká múra, kó múra, kó wé gèlè, kó lòbòrí, kó dé fìlà, kò sí ohun tó dáa tó nínú ìdílé. Kọ́lọ́run ọba ọlọ́jọ́ òní kó ṣàánú gbogbo wa, kó má jẹ́ ká fi owó ṣàwátì láti rà á. Ọlọ́run gbàdúrà wa, Ọlọ́run ṣàánú wa. Assalamu alaikum. Sọ ètò wa ètò yín ènìyàn láṣọ ara mi tí a sì fi àkọlé ṣe ìmúra obìnrin lọ́dẹ̀ ọ̀rọ̀ láti ti gbọ́ yìí, àmọ́ torí pé a tún rí àwọn nǹkan tó tún jọmọ́ torí ètò tó gùn ni pẹ̀lú ògbọ́ Ọlọ́run níbi ètò ilẹ̀ látún ti gbé ní ọ̀sẹ̀ tí àbí ní ọjọ́ àlàrúbá torí pé ìmúra ń dalérú, ìmúra ó sì ń tún ilé ṣe. Àwọn sì fẹ́ kí ìmúra wa yìí kó tún ilé ṣe torí pé bí sí ń dalé ń bẹ̀rẹ̀ ní ń dàlú ní sì ń da àdúgbò rú. Òun láti fi tẹpẹlẹ mọ́ ètò yìí torí àwọn tí ọmọ ọgbà wọn sì mọ mú àwọn oríṣiríṣi àkàwé wá fún wa lórí ètò náà. Ṣùgbọ́n lẹ́ni àmọ́ kì í ṣe ìran lórí ètò wa. Akí alájà wa bẹ́ẹ̀ ni a sì kí ọ̀gbẹ́ni wa Musa Adébáyọ̀ àgbáyé Ọlọ́run jẹ́ kárí wọn pẹ́ kárí wọn jìnnà Ọlọ́run jẹ́ àpẹ fún wa. Sọ àwa ní gbọ́dọ̀ di àbí méjì tí a fẹ́ di alájà lórí àwọn nǹkan àbí anímọ̀ ẹ̀ láti ẹnu wọn. Wọ́n yá ọ̀gbẹ́ni wa àgbáyé bá wa pe nọ́mbà alájà fáwọn èèyàn kí wọ́n gbọ́. Nọ́mbà alájà wa Hajara Popular òun ni òdo ṣẹ́ẹ̀tì ń tẹ̀ òdo ẹ̀jọ òdo àrún èjì àrún ẹ̀sán ẹ̀fà ẹ̀sán òdo lẹ́ẹ̀kan sí òdo ẹ̀jọ òdo àrún èjì àrún ẹ̀sán ẹ̀fà
ẹsẹ̀ odò abẹ́yìn fẹ́ rajà tí alájà wa ń tà wọ́n wà ní oríta Ṣàngó tí ẹ bá ti wọ ẹ̀gbẹ́ ọwọ́ sí yín nígbà tẹ́ ń lọ lẹ́yà rí alájà wa tí wọ́n bá ìjìbà rí pé ibi àwọn ohun iṣẹ́ tà ń ṣe náà ni a fi ń ṣe ètò yìí kọ́ lọ́mọ jẹ́ kí iṣẹ́ náà wọ́n padà sẹ́yìn láéláé àwọn ọmọ fi èyí ṣèlọ kí Ọlọ́run kọ́ wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa níparí àwọn Yorùbá wọn sọ pé ìrírí sí ní ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ bá a bá ṣe rí ni bá a bá ṣe rìn láàkó ni. tọ́ ó dìgbà kan yóò ti ka rògbòkà pàtàkì lọ.